lágbára Ọlọ́run Elédùmarè ọmọ aráyé ò ní fi wá sí kọ̀rọ̀ ayé. Tó bá wù ọ́ kó ṣàmí, tó bá wù ọ́ o lè má ṣàmí àdúrà, nítorí àwọn tó ń fẹ́ràn mi tí wọ́n wo fídíò mi láti bẹ̀rẹ̀ títí dé ìparí ni mo ṣe wá. Àwọn èèyàn tó láìkì mi tí wọ́n ń kọ́mẹ́ǹtì tí wọ́n ń ṣà ni mò ń ṣàdúrà fún. Àti ìwọ tó ń wò mí yìí, àti ìran rẹ àtọmọ rẹ, ọmọ aráyé ò ní pa kádàrá yín dà ṣáìdá. Ṣebí gbogbo ala ti gbọ́ ìtàn bàbá arúgbó kan tí wọ́n fi sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n lẹ́yìn tó ti pé ọmọ 100 ọdún. Wọ́n ti ju bàbá sẹ́wọ̀n látìgbà tó wà lọ́mọ ọdún 13 ni. Láti ọmọ ọdún 13 lọ́gbà ẹ̀wọ̀n títí tó fi pé ọmọ 100 ọdún. Bá ń kọ sí comment section pé àmín, ọmọ aráyé ò ní pa kádàrá mi dà ṣáìdá. Nílùú kan tí wọ́n ń pè ní Òkè Ayé, ọdọọdún ni ọba wọn máa ń ṣe àjọ̀dún iṣu lọ́dọọdún. Àṣà àti iṣẹ́ àwọn baba ńlá kú baba rẹ̀ ni. Wọ́n bá ìlú àti gbogbo ìlú pé ó péjọ sáàfin. Wọ́n kọ́kọ́ jẹ iṣu kó tó di pé iṣu ó di tí wọ́n ń tà láàrin ìgboro. Nígbà tó di lọ́dún kan, ọba ìlú pé gbogbo àwọn ọba, àwọn ìjòyè àtàwọn baálẹ̀ káàkiri ìlú. Ó ní kí wọ́n á bá òun ṣọdún. Ibi tí wọ́n ti ń jẹun tí wọ́n ti mú lọ́wọ́. Ọmọ kékeré kan tó ṣe pé iṣẹ́ alágbàṣe làwọn baba rẹ̀ wá ṣe. Òun náà lọ pẹ̀lú àwọn ẹgbẹ́ rẹ̀. Ó lọ wòran níbẹ̀. Gàrúbà lórúkọ ọmọ tí mò ń sọ yìí. Haúsá ni bàbá rẹ̀. Ìyá rẹ̀ gan ò sì gbédè kankan tó jẹ́ ti Yorùbá wa. Ibi tí wọ́n ti ń wòran lọ́wọ́, lólórí kékeré jáde láàfin. Ló sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí kábíyèsí létí. Ní kábíyèsí bá bínú dìde. Ojú bàbá yàtọ̀. Ó sáré wọ ìyẹ̀wù lọ. Ìgbà tí bàbá ó dé, ó bínú tán, ó ní kí wọ́n pàlù. Ó ní kó ní ṣẹ̀kẹ̀rẹ̀ dákẹ́ ná. Ó sọ sí akígbe létí pé kí wọ́n lọ ti gbogbo ọ̀nà tó wọ ààfin pátápátá. Àjèjì kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ jáde kúrò nínú ààfin. Kábíyèsí sọ wípé ilẹ̀kẹ̀ ẹ̀yìn tó ń jogún lọ́wọ́ bàbá ńlá kú bàbá òun, ó ti dàwátì láàfin. Gbogbo ohun tó bá gbà là ń gbọ́dọ̀ fún, à ń gbọ́dọ̀ wá ilẹ̀kẹ̀ náà kan. Ibi tí wọ́n ti ṣe gbogbo èyí lọ́wọ́ tí gbogbo ààfin dàrú ní Adémákinwá àti àwọn ẹ̀ṣọ́ méjì ti wọlé wá. Bàbá mi kí ló dé? Kábíyèsí orí adé, kí ni tó ṣẹlẹ̀? Kí ló dé tẹ́ ni wọ́n pàlù? Kábíyèsí sọ pé àwọn ò rí ilẹ̀kẹ̀ àwọn bàbá ńlá kú bàbá àwọn mọ́. Ilẹ̀kẹ̀ ẹ̀yìn táwọn mú joyè, ó ti dàwátì láàfin. Adémákinwá wẹ̀yìn wò ó wo wájú. Ó bá nawọ́ sọmọkùnrin kékeré kan tó náà wà níbẹ̀. Ó nawọ́ sí Gàrúbà yìí pé ẹ mú dáadáa, ọmọ yìí ni mo rí tó wọ yẹ̀wù yín lẹ́ẹ̀kan. Ojú kábíyèsí náà kó. Inú bí bàbá tán, ó ní kó yá káwọn ẹ̀ṣọ́ lù mú. Wọ́n mú ọmọ ọdún 13 Gàrúbà. Ọmọ Haúsá tí ìyá rẹ̀ ò gbédè tí bàbá rẹ̀ ò gbọ́n tá wí. Ọmọ akúṣẹ̀ paraku. Nínú ìran bàbá rẹ̀ kò sẹ́ni tó lówó rí o. Nínú ìran ìyá rẹ̀ kò sẹ́ni tó là tó lù. Nígbà tí bàbá àti ìyá rẹ̀ gbọ́ nílé, wọ́n sáré wá sáàfin. Dáǹkúrí, dáàyùhálà, gbogbo èdè tí wọ́n gbọ́ ni wọ́n sọ tí wọ́n bẹ kábíyèsí. Kábíyèsí sọ pé ó di dandan àfi tó ń bá rí ilẹ̀kẹ̀ ẹ̀yìn tó ń jogún lọ́wọ́ bàbá ńlá kú bàbá òun. Gbogbo àwọn olóyè ló ṣe ní ààhin. Wọ́n tó ọ̀rọ̀ ọmọ yìí nítòótọ́ wọn ò bá ilẹ̀kẹ̀ níbẹ̀, ṣùgbọ́n bá pàṣẹ pé kò gbọ́dọ̀ lọ wọn lọ fi sínú túbú. Kó tó dọjọ́ tí mo wí yìí, olórí kékeré ti pe ọmọ rẹ̀ Adémákinwá sí kọ̀rọ̀. Ó sọ fún un wípé bóun ṣe ń wò ó tí nǹkan lọ yí o, ó ṣeé ṣe kó má jẹ́ pé òun ni ó gorí àpèrè àwọn bàbá rẹ̀ tó bá ti yá. Tòró lẹ́gbọ̀n tó pọ̀ níwájú, òun náà láwọn olórí àgbà. Kádémákinwá ṣe bí ọkùnrin. Níjọ́kíjọ́ tó bá ti láǹfààní láti rí ilẹ̀kẹ̀ tí àwọn bàbá ńlá bàbá rẹ̀ máa ń fi láwọn bàbá rẹ̀ lọ́wọ́ tó ń fún wọn láǹfààní láti joyè, lọ́jọ́ òní kó ti mú pamọ́. Ní ìlú Òkè Ayé tí mo sọ yìí, ilẹ̀kẹ̀ ni wọ́n máa ń fi lélẹ̀ tó bá ti fẹ́ joyè. Ìgbàgbọ́ tí wọ́n ní pé ọba tó fẹ́ wàjà ni yóò yan ọba tuntun fáwọn. Nínú àwọn ọba fúnra kábíyèsí ni ó ti fi ilẹ̀kẹ̀ léyìí tó bá fẹ́ kó joyè lẹ́yìn òun lọ́wọ́. Tó bá ti wá dijọ́ tí kábíyèsí wàjà tí wọ́n fẹ́ ṣèwúyè tí wọ́n fẹ́ ṣètò oyè tuntun, ọmọ tó bá rí ilẹ̀kẹ̀ mú sílẹ̀ ni ó fi sórí adé. Nígbà tó wá dọjọ́ tí wọ́n ń ṣe ọdún iṣu, olórí kékeré wọ ìyẹ̀wù kábíyèsí. Ó dágbé sílẹ̀kùn sílẹ̀, ló wá sọ sọ́mọ rẹ̀ létí kẹ́lẹ́kẹ́lẹ́ pé àǹfààní ti ṣí sílẹ̀ kó wọlé kó lọ mú lẹ́kọ̀ọ́ èèyàn àwọn bàbá ńlẹ̀. Tó bá ti mú ilẹ̀kẹ̀ ẹ̀yìn tán, kó má dúró kó má rọsẹ̀, kó tètè máa mú lọ sílùú ìyá òun ni, kó lọ fún àǹtí òun kan tóun ti bá ní gbólóhùn tẹ́lẹ̀ pé òun ò tọ́jú kinní kan sí lọ́wọ́. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Adémákinwá ṣe. Ní kété tó dàrin ìlú tán, ìlú ránṣẹ́ pa àwọn ẹ̀ṣọ́ méjì wípé káwọn jọ máa bọ̀ láàfin. Nígbà tí wọ́n dàfin, ìlú fi ẹ̀sùn kan Gàrúbà, ọmọ bàbá Haúsá tó wá ṣe alágbàro tó wá ṣiṣẹ́ lóko wọn. Wọ́n mú ọmọ náà pamọ́ láti ọdún 13, wọn ò sì fi sílẹ̀ kó padà sílé wọn mọ́. Lórí àárẹ̀
ìfòòró, ìdààmú ní ìyá Gárúbà wà títí tó fi jáde láyé. Bàbá Gárúbà ò rí nǹkan kan tó lè fojú jọ mọ́. Ọmọ rẹ̀ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n, aya rẹ̀ ti kú. Ló bá pinnu pé kóun padà sílùú àwọn bàbá tó bí òun lọ́mọ. Gárúbà ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n láti ọmọ ọdún 13. Ní tó bá jẹ lẹ́wọ̀n ní bá wọn jẹ, ní tó bá mu lẹ́wọ̀n ní bá wọn mu. Ìnira yìí pọ̀, ìdààmú pọ̀, ìfòòró pọ̀. Kò sì sẹ́nì kankan tó béèrè Gárúbà mọ́. Wọ́n ti gbàgbé ẹ̀ sínú túbú tí kábíyèsí ni wọ́n fi sí gan. Ọba míì jẹ ọdún pé 10, ó pógún ọdún. Ó ti pẹ́ díẹ̀ lórí oyè, ó ti lọ bí 40 ọdún níbẹ̀. Àìsàn kékeré ló ṣe bàbá. Ló bá dẹni tí wọ́n ń torí ẹ̀ dífá, tí wọ́n ń torí ẹ̀ ṣe tutù. Wọ́n ṣe gbogbo tí wọ́n lè ṣe. Òjòjò ń ṣògo. Gbogbo ìlú ti bẹ̀rẹ̀ sí ní gbóná, nǹkan ti bẹ̀rẹ̀ sí ní yí padà. Wàhálà ńlá ló tún, wàhálà ńlá ló sì. Ojoojúmọ́ ni wọ́n kógun jàlú wọn. Òjò rọ̀ nígbà tó yẹ kójò rọ̀. Bẹ́ẹ̀ ni sinmi kan kò sí fátọmọdé àtàgbà. Kódà gbogbo alábíàmọ ayé tí ń bẹ láàrin ìlú wọn gan, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fojú sunkún ọmọ tiwọn. Àtẹ̀mí, àtẹ̀yìn àti gbogbo olólùfẹ́ wa pátápátá, a ní fọwọ́ wa gbọ́mọ sí, a sì ní sìnkú ọmọ wa lójijì. Nígbà tí wọ́n pẹ́ sọ́tún, tí wọ́n pẹ́ sósì, tí wọ́n rí tí wọ́n lè ṣe mọ́, wọ́n ránṣẹ́ pé babaláwo kan nílùú tó tóbi jìnnà sí wọn. Ìgbà tí babaláwo dé tó gbọ́ pẹ̀lẹ́ ìsanlẹ̀, babaláwo là á mọ́lẹ̀ kedere fún ọ pé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ní da babaláàmú o, ó yẹ kí baba wọ́gbọ́n tí wọ́n lè fi yanjú tó ń ṣe wọ́n ni. Wọ́n ní kí baba jẹ́wọ́ ohun tó ti ṣe tipẹ́tipẹ́. Wọ́n ní tó bá ti ṣàwọn èèyàn kan kó fojú ẹ̀hàn síta. Kábíyèsí ò mọ ohun tó lè wí mọ́, toró ti ro ìsàlẹ̀ ọkàn rẹ̀, kò mọ̀ pé òun ṣe nìkankan. Nígbà tó wá dọjọ́ kan, àwọn ẹrúkùnrin díẹ̀ ló kù láàfin. Wọ́n bá ní kó lọ máwọn míì wá láti inú túbù, kí wọ́n dá àwọn pọ̀ máwọn ẹrú, kí wọ́n máa bá ọgbà ṣiṣẹ́ lọ. Nígbà yìí ni wọ́n tó mú bàbá tó ti wà nínú ọgbà ẹ̀wọ̀n wá. Bàbá ẹlẹ́wọ̀n ni wọ́n ń pè wọ́n. Ṣùgbọ́n gbà tó ń bàbá jáde síta tán, kábíyèsí gbójú tókè. Ó wo ojú rẹ̀ dáadáa. Ó wá bi léèrè pé kí ló mú yín dọ́gbà ẹ̀wọ̀n bàbá? Kí ló ń tó ṣe yín? Ẹ̀ṣẹ̀ wo lẹ̀ṣẹ̀ gan tí ẹ fi ń fi arúgbó ara ṣẹ̀wọ̀n, tí ẹ fi ń fi arúgbó ara ṣìjọba? Bàbá bú sẹ́kún. Ó ṣàlàyé pé níjọ́ tí gbogbo èèyàn ń dunnú, níjọ́ táwọn èèyàn ń yọ̀, nígbà tó ń wà gẹ́gẹ́ bí ọmọ ọdún 13 lòun ti wà lọ́gbà ẹ̀wọ̀n. Ní tó ṣòun ni pé òun ò mọwọ́, òun ò mẹsẹ̀. Wọ́n kàn dàdé nàka sóhun pé òun ló ń jí ilẹ̀kẹ̀ yùn àwọn bàbá ọba ni. Kábíyèsí gbójú sókè. Ó rántí pé iṣẹ́ ọwọ́ òun leléyìí. Ìyí tí ìyá òun kọ̀ ń pé kò ń ṣe lọ́jọ́ kìíní àná tó ń ṣe. Tí ẹ̀gún bá gún ọmọ awo lẹ́sẹ̀, ẹsẹ̀ ọ̀gbẹ̀rì láti ń yọ̀. N ló jẹ́ kóun parọ́ mọ́ ọmọkùnrin yìí nígbà náà lọ́hùn tó fi ní kán lọ fi sínú túbú gan. Kábíyèsí dìde. Wọ́n fọwọ́ kọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún, wọ́n fọwọ́ gbé lẹ́gbẹ̀ẹ́ òsì. Ó fẹ̀yìntì sórí àkété rẹ̀. Ó wá bi bàbá léèrè yìí pé ǹjẹ́ mọ̀ yìí pé èmi ni mo gbé ilẹ̀kẹ̀ yùn tí wọ́n fi torí ẹ̀ tì yín mọ́ túbú láti gbà tẹ́ ti wà lọ́mọ ọdún 13. Bàbá ẹ má bínú. Ọkàn mi ò sí ń bẹ̀ mọ́ pé rárá pẹ̀ sì lè wà nínú túbú. Bí mi tiẹ̀ tètè yọ yín sílẹ̀ nígbà bàbá mi ń bẹ láyé. Nígbà mo dórí ìtẹ́ ó yẹ kí n ti yọ yín jáde. Bàbá ẹ má bínú o. Mo ṣetán láti kọ́lé fún yín. Mo ṣetán láti ra ilẹ̀ tó pọ̀. Wọ́n ó dá yín lókòwò. Nítorí fi ń joyè láàrin ìlú wa. Bàbá bú sẹ́kún. Ó ní tí mo fẹ́ ò lè ṣe fún mi. Ó ti gba ayé mi lọ́wọ́ mi. Ó ti gba ẹ̀mí mi lọ́wọ́ mi. Ó ti gba iwájú mi lọ́wọ́ mi. Kábíyèsí, ọba Adémákinwá, ó ti gba àwọn òbí mi méjèèjì. Ó ti gba ìran mi, ó ti gba ìdílé mi. Tó bá kọ́lé fún mi lónìí, kò tó ń tó ti nù mí o. Bó bá ra lẹ̀ tó pọ̀ rẹpẹtẹ, kò dín tó ti ṣe mí sẹ́yìn. Inú ọgbà ẹ̀wọ̀n ló ń gbẹ́jú sí, inú ọgbà ẹ̀wọ̀n ló ń wà. Inú ọgbà ẹ̀wọ̀n nílé òun. Tó bá ṣe pé ó lè dọ́jọ́ ayé òun padà, kò bá dùn mọ́ òun nínú. Ṣùgbọ́n tó bá ti lè ṣe, fi mí sílẹ̀ jẹ́ kí n máa gbénú ọgbà ẹ̀wọ̀n lọ. Ẹ̀yin alágbára ayé. Mo ti sọ nínú fídíò mi kan ìjọsí tí mo pè ní ìjà. Nígbà àwọn alágbára ń bẹ débi pé wọ́n lè kàn náwó sí yẹn kan tí wọ́n sọ fáwọn ọlọ́pàá pé go and lock him up. Go and lock him up lásán. Wọ́n tọ̀ wọ́n ò kúrò lẹ́wọ̀n kò jáde mọ́nu o. Oríjọ́ tó bá tó rí wọn tó bá tó wù wọ́n pé kí wọ́n fi sílẹ̀. Ní mo ṣe kì á nílò nínú fídíò mi ìjà yìí pé kẹ́nikẹ́ni má ṣe máa jà ká má ṣe máa bínú mọ́. Gbogbo ẹ̀yin alágbára ayé. Ẹ dákun ẹ rọra tẹ̀ jẹ́jẹ́. Ẹ wo bọ́n ṣe fi ọjọ́ ayé baba oníbàbá ṣòfò láti kékeré rẹ̀ tó fi dàgbà. Ǹjẹ́ tí ọba Adémákinwá bá tẹ̀ wá ṣe àbámọ̀, ṣé àbámọ̀ lè bá mọ́? Tó Bashiru James Fágbàmílà Àdìsáré, wòlíì láhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo èèyàn ń pè ní gúdúgúdú oníbàǹtí ọ̀rọ̀. Bí ọgbọ́n orí mi ṣe mọ ni mo ṣe sọ o. Bí làákàyè mi ṣe mọ ni mo ṣe gbé kalẹ̀. Àìkẹ́kọ̀ọ́ nímọ̀ lóye kéwú kàwé. Ó fi mí ṣe nǹkan tó pọ̀ díẹ̀. Ṣùgbọ́n èèyàn ọlọ́gbọ́n ayé tẹ́ gbọ́n ṣáṣá bí ifá. Ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ mọ oyún ògbé tí ń bẹ nínú ìkarahun. Ẹ bá ń fòye gbé.
ẹ bá ń fi làákàyè gbá, ẹ bá ń tẹ́ síbi tó yẹ kí n tẹ́ sí gan. Àìnímọ̀ inú yìí ń fi mí ṣe nǹkan tó pọ̀ o. Ẹ dákun gbogbo èèyàn, ọgbọ́n tó kù nù kò mi tí mo fẹ́ fi fún yín, ṣùgbọ́n láṣẹ Ọlọ́run Elédùmarè á tún pàdé láìpẹ́ yìí. Ẹ ṣé, mo dúpẹ́.